Africa Content TV. Káàbọ̀ sí orí ìkànnì African Content TV níbi tí a ti ń mú àwọn ètò gbajúgbajà ìròyìn lóríṣiríṣi àti àwọn ayẹyẹ gbajúgbajà.
Kábíyèsí. Adúpẹ́ àgbà wa. Adúpẹ́ gidigidi. Ọba tó ní kò lè fi sílẹ̀. Àlùbáríkà tí ń bẹ nílé Ọlọ́run ló mú kúlẹ̀. Ọlọ́run wa yọ̀ǹda ẹ̀mí gbogbo fún yín. Ẹ dàgbà bí àwọn ará ọlọ́. Ẹ̀mí yóò gùn. Lágbára Ọlọ́run. Ọba tó ní yóò wà pẹ̀lú yín. Gbogbo tí ń jáde wáyé Ọlọ́run ló kó lélẹ̀. Ọba tó ní kí lélẹ̀ kó di ọjà kò ní tú. Kò ní tú. Aníkàwá kiri bàbá wa. Àwọn àròjù láti wá kiri. Ọlọ́dẹ̀kẹ́mi ló gùn. Agba ọlọ́run wa máa bá. Gbogbo tó tún bẹ̀rẹ̀ náà láti bá. A máa bá irun ìlú kú wọlé àìsàn. Ọlọ́ba dútì ẹ̀mí yóò gùn. Agbára Ọlọ́run lọ́lá àwọn tí Ọlọ́run kó ní ayé ilé lọ́wọ́. Ọlọ́dẹ̀kẹ́mi ló gùn. Lọ́lá àwọn tó lọ́wọ́ kó sọ́mọ̀ ní lọ́wọ́. Ọlọ́dẹ̀kẹ́mi ló gùn. Lọ́lá àwọn tó lọ́wọ́ kó sàlẹ̀ ìpẹ̀lú lọ́wọ́. Ọlọ́dẹ̀kẹ́mi ló gùn. Àwọn kan náà ti ń bẹ́ sàlẹ̀ ìdè tí wọ́n sọ láti wọ́n bẹ̀ Ọlọ́run ọlá wọn. Ọlọ́dẹ̀kẹ́mi ló gùn. Lágbára Ọlọ́run ẹ̀ ní fọ́ lójú ẹ̀ ní dúlétí. Ọlọ́run ní gbapá lọ́wọ́ yín kò ní gbẹ̀sẹ̀ lọ́wọ́ yín. Lọ́lá àwọn ẹni Ọlọ́run kò ní gbétí lọ́wọ́ yín. Lọ́lá Rasulullah lọ́lá mọ́ṣálá wà lákùúwátá ẹ̀sẹ̀ àdúpọ̀ àmọ́lẹ́ká. Lábìrin wọ́n bá di orílẹ̀-èdè ní bí ṣe àbójútó. Bẹ́ẹ̀sà. Yàwó ọ̀run rẹ̀, àwọn àmì lórí ìlú ẹ̀rẹ̀ balọ̀. Ọba ti bá omi sí àwọn náà wọ́n rẹ̀. Yàwó ẹ̀ṣẹ́ ọ̀rọ̀ lé wọn. Ẹ̀kọ́ ṣẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ wọn. Látọ̀jọ́ ìlú wọn. And the brothers, brother and sister, but one of sisters them. Yes. Arika building. Arika building Alisa. Yes. So relation you get good live there. That was a man for one. Relation very well working each other. And so one like that is new. One I just see. Àwọn ẹgbẹ́ gbé ìyá wa lórí àlòdégbò lórí ẹ̀ gbé ìyàwó ẹrú wa ní o. Àbúgbé àbí ọ̀rẹ́ níbi dùn láti rí níbi dùn pọ̀ láti rí. Òbí náà wọ́n lè bàrẹ̀ tó mú ní ọjọ́ ń bẹ̀rẹ̀ lọ́wọ́. Ọdún dayé àtúrà ọ̀rá. Ìsàyè ìlú. Ìsàyè ìlú. Ìsàyè ìlú. Dayé àtúrà Ewé mi ní. Ewé ti bẹ̀rẹ̀ sílẹ̀ náà. Very good. Thank you, sir. Very thankful to God that you are here. Thank you, sir. Inshallah, you can rest assured anything I can do to work with you close, I will do so. You're my friends. Thank you, sir. You're my boss.
ọmọ 14 lè ní. Wọ́n ti máa ṣe 40 gbàgbà. Ọlọ́ọ̀ṣẹ́ rọrùn. Àti ìrìnàjò ọdún wọn lè ní. 14 ní. Eléyìí rẹ̀ ní. Pé ṣé ó ra ìwọ̀n ọmọ tó ń bọ̀ yìí. Ẹ ṣeun dúpẹ́. Mo ṣe jẹ́ pé káàbọ̀ sí ẹ̀kọ́ apáńtẹ́ fún àdògùn sí abáàbẹ̀ ọba ọ̀. Ọlọ́run olùfẹ́ iná ní bàbá sí àwọn olórí. Ó lè pé kó tó di àsìkò yìí, kábíyèsí fi ká sọ̀rọ̀ àwọn díẹ̀ kan díẹ̀ ní ọwọ́ ara tó ti sọ. Ọlọ́run wa tó tún pẹ̀lú Alára yìí. ìpè ìdá ìpè àfẹ́ ìdíbò ẹ̀ láti gbà. Ara pé ọmọlúwàbí ìfẹ́ àìfẹ́ àti ìṣọ̀kan bí ẹ̀yàn ìdánilẹ́kọ̀ọ́sì tẹ̀lé orí apá kan tẹ̀ dápá kan sí wọn náà jẹ́ ní gbogbo àwọn ìgbìmọ̀ ìwọ̀n fún ìfẹ̀mí ọlọ́run bá tó tún jẹ́ kẹ́ máa mọ̀ sí àdéhùn ìṣúgbọ́n ìjọba ilé ìgbìmọ̀ tí wọ́n tún tì ọlọ́run bá tó ṣe gbé náà ọlọ́run ẹ̀ka sí